ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wà lórílẹ̀‐èdè àgbáláyé. Bí tó ń wà kò ní fọwọ́ bẹ́ẹ̀ sì ni ètí tó ń gbọ́ kò ní rí láṣẹ Èdùmàrè. Sinimá ìyá àpàtà la mú wá fún yín. Àwọn àgbàǹgbà òṣèré tó kópa nínú rẹ̀ rí o: Kunle, Omisore, Yetunde Barnabas, Mide Matins àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ló kópa nínú sinimá yìí. Fáfàní gbogbo ẹ̀yin tẹ́ ò tí wò ó, ẹ lọ wò ó lórí Mide Matins TV, ibẹ̀ ni ẹ ti lè rí wò. Kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kẹta rẹ̀? Òṣèré wo lẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú sinimá yìí? Ṣé bí àwọn ọmọ náà ṣe bí wọ́n ṣe yẹn ṣé ó dára àbí kò dára? Ẹ dákun ẹ kọ sórí comment section. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni lẹ́sẹ̀ rí YouTube channel wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, ẹ subscribe sórí YouTube channel wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé a máa ń review gbogbo àwọn movie ní ọlọ́kanjọ̀kan lórí YouTube channel wa. Ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, ẹ comment sórí YouTube channel wa. A sì máa mú àwọn sinimá tó jẹ́ sinimá part 2, part 2, part 2, part 3 a máa mú wá. Ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share lẹ́ẹ̀kan sí. A ò ní rí jù báyìí lọ sí ìjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ire lójú owó ń rí, ire lójú gbogbo máa rí. Láṣẹ Èdùmàrè, ó dàbọ̀, ó tún dìgbà mìíràn.